mo ti fi gbogbo ayé mi sin aláàjì táyé kọ́rẹ́ǹsì ṣùgbọ́n lọ́jọ́ tí mo pàdé aláàjì wàsíù alábí pàṣùmà mo sunkún ayọ̀. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ni ọ̀rọ̀ tó jáde látọ̀dọ̀ ọpẹ́ federal lórí fọ́nrán tó ti sọ ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti táyé kọ́rẹ́ǹsì? Kí ni àwọn ohun tójú ẹ̀ rí? Kí ló bá pàdé? Kí ló ṣẹlẹ̀ gangan? Ẹ̀yin èèyàn tó fi ń sọ̀rọ̀ nípa báwọn olórin tó kù ṣe ń fa àwọn tó ń bá wọn ṣiṣẹ́ sókè. Àmọ́ kí ni àṣírí ohun tó fa wàhálà láàrin òun àti táyé kọ́rẹ́ǹsì? Ẹ̀yin èèyàn wa nǹkan bẹ́nu fọ́nrán yìí o. Kí ni àwọn nǹkan tó wá ṣẹlẹ̀ nígbà tí arákùnrin yìí bá Pasuma Àlàbí pàdé? Nǹkan bẹ́ o, ó lágbára. Ẹ gbóhùn lẹ́nu ọpẹ́ federal kẹ́ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti táyé kọ́rẹ́ǹsì. Nǹkan tó fa ẹkún ni pé because mo ṣàmọ̀ pé ẹ fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi gbà náà ni pé ìṣẹ̀lẹ̀ tí mi ò bí bóyá ó lè ṣẹlẹ̀ láàrin 5 years 10 years because nǹkan tí mi ò prepare fún ni pé bóyá àbí ìjà kan lè fẹ́ wáyé àbí nǹkan kan gbà yẹn ṣe mọ̀ ní tó wá fẹ́ kún níjọ́ yẹn ni pé Ọlọ́run ṣé ẹni tá a jọ wà tó yẹ pé ọjọ́ tó kéré pé bí sùn ló pọ̀ tó wá jẹ́ pé ṣé gbogbo àsìkò mi gbà yẹn ṣé mo kàn fi waste nígbà yẹn nǹkan tó ń bí ẹkún nìyẹn pé ṣé mo kàn fa àsìkò mi waste nígbà yẹn. nígbà tẹ́ wà pẹ̀lú currency ṣé ẹ ní ẹ fàsìkò waste nígbà náà ni àbí. mo lè sọ pé mo fi àsìkò waste mo dẹ̀ lè sọ pé mi ò fàsìkò waste because ọ̀nà tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé àmọ́ oríṣiríṣi ìtẹ̀síwájú ló yẹ kí dé bá wa à ń ṣọmọdé ọmọ ìkéré ni wọn àtún à ń ṣọmọdé níbi iṣẹ́ tá a gbé dání náà àwọn ìbá gbogbo àwọn àgbàlagbà but ní generation tiwa náà àwa náà ti dé ó ti pẹ́ because ẹ mọ̀ tí èèyàn bá ní ẹ̀bùn ó yẹ kí èèyàn support ẹ̀bùn yẹn but nígbà yẹn lọ́hùn kò jọ pé bóyá èèyàn ń déèyàn mọ́lẹ̀ ẹ mọ̀ wípé kíní àwa dẹ̀ ń lo ìfẹ́ but ẹni lájọ wà kò jọ pé bí ìsìlẹ̀ kéèyàn máa déèyàn mọ́lẹ̀ so wọn ò fẹ́ kán rí wa nígbà yẹn so ìgbà tó náà dẹ̀ sọ pé tẹ́ wà tẹ́lẹ̀ wọn ò fẹ́ kán rí yín rárá tí wọ́n ń lọ́wọ́ bò yín mọ́lẹ̀ ni àbí wọn ò fún yín ní àyè mi wà lè sọ yẹn o mi lè sọ yẹn mọ̀ pé gbogbo ọ̀gá ìdùnnú ọ̀gá ni pé kó ní òun ní support lórí ọmọ tó yí òun bá ń fẹ́ èmi ẹnu mi dẹ̀ gbà pé gbogbo tí n bá fẹ́ ṣe dáadáa nígbà náà màá níyà ẹni tájọ wà nígbà yẹn ló ṣe dáadáa fún mi láti jẹ́ pé èmi ń lo inú kan ṣe understand but ẹ mọ̀ my expectation is that pé àwọn nǹkan báyìí ó yá ọmọ mi lọ bíbí ọmọ mi lọ bíbẹ̀ ẹ̀ tí ò sí bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ pé aṣáára àwọn olórin míì tó ń ṣe bẹ́ẹ̀ fún fáwọn ọmọ lẹ́yìn sókè ìgbà yẹn akàngbórúkọ lórí lásán ni so orúkọ lórí wọ́n mọ̀ mí ẹ má jìkà mi kó wọ́n mọ̀ mí látàrí iṣẹ́ tèmi náà ń ṣe pé èmi náà dúró ọ̀tọ̀ ní ẹlẹ́mọ̀ sọ pé kíní kan àròlé kíní kan ní tí quality ò bá sí lára yín is nothing but quality bá wà lórí iṣẹ́ téèyàn bá ń ṣe téèyàn náà ń sapá àwọn èèyàn pé ọmọ ẹ̀ but ìsapá yẹn téèyàn bá rí èèyàn kúnyàn lọ́wọ́ ó máa tètè múyàn débi téèyàn ń lọ. so èèyàn gbọ́dọ̀ rí onígbọ̀wọ́ láti lè fàyà sókè so kíkan ò lè dágbó ṣe ká fọwọ́sowọ́pọ̀ lọ́wọ́ fi mọ́ mọ́ so bóyá jẹ́ ni. báwo lè ṣe wá dọ́dọ̀ Alhaji Wasiu Alabi Pasuma. àti kádàrá ni because tí n bá ní kí n ṣe máa sọ yẹn gbogbo wa nínú live tẹgbẹ́ rí nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ àti kádàrá pé bí màá ṣe rìnrìn àjò mi because kò ń ṣe pé òní àbánà ni mo ti mọ bàbá yẹn ṣàǹsítàn ìgbà tí mo wà pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá mi náà ni wọ́n Alhaji Táyé Currency ọ̀gá mi ni mi ò deny pọ̀ ọ̀gá mi nígbà yẹn ṣàǹsítàn ìgbà yẹn náà ti mọ̀ mi tẹ́ pé tọ́ bá rí ṣomi àwọn ọmọ ìkọ́ ọmọ ìlọ́wọ́ náà wọ́n ní kíní kan tí mo rún nǹkan bá yẹn but láǹfààní pé ká sọ pé a fẹ́ dá lọ síbẹ̀ sọ́dọ̀ wọn bọ̀ wọ́n mọ̀ mi mo mọ̀ wọ́n mọ̀ pé ọmọ mi ní ẹni yìí sóbóye jẹ́ nìyẹn. ẹja gbọ́ díẹ̀ lára nǹkan tí àwọn èèyàn sọ nígbà tí wọ́n rí fọ́nrán yìí tó gbọ́ gbogbo ohun tí federal sọ. AB student 962 ó ní federal know what he's saying because he knows currency very well. Q-Money ní aládánwò ọmọ and you use 3 cars when you are with currency go Mecca this life. abẹ́rẹ́ báyìí eléyìí lágbára o. Adékúnlé Mọ̀súràtì ní ìyá ọmọdé yìí dá o wàláì ó ti sọnù. Lanre Bush Lanre Bush ní na own na to dey spoil people ẹnu ẹ̀ ló wà yẹn we go see how many people you sef go help. ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn wa
Abisne 001 ó ní you really deny currency today o. Èèyàn kan sọ̀rọ̀ bí orúkọ ẹ̀ ìbàjẹ́ ènìyàn kò dá iṣẹ́ olúwa dúró kí lẹ́ni ìsọ ẹja gbọ́. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ olúwa dúró ní but now that you have been with Wasiu Paso you have achieved all your aim in life. Àbí dìdìrín jókòó síbẹ̀ kó ṣeranù kọjọ́ lọ tán. Eléyìí tún forí búyàn. Ifá Kóredé Abídóyè ní nǹkan tó sọ bí yóò dá. This year kan kí 09 ó ní kí lélẹ́yìn náà sọ èébú làwọn èèyàn ń bú bí yìí o nígbà tí wọ́n gbọ́ fọ́nrán Ọpẹ́ Federal yìí Àyìndé Àdè náà èébú burúkú ló ń bú bí yìí ó lágbára. Ṣé àwọn èèyàn wọ̀ lè sọ̀rọ̀ kí wọ́n make point wọn láì ṣe pé wọ́n bú èbú ni kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá. Ẹ jẹ́ kí a tún gbọ́ nǹkan tí àwọn kan tún sọ. Ẹ jẹ́ a gbọ́ díẹ̀ lára nǹkan tí wọ́n tún sọ. Èèyàn kan sọ bí báyìí ó ní reality still work lórúkọ òun. Ìkan bí ó ní Mustapha ó ní na wetin betrayal dey see you see now wey you dey with ọ̀gá ńlá what have you done. Big Bright ní my guy if no be TAYE currency you are seen I for no dey lis ten to your song. Ọ̀rọ̀ làwọn èèyàn tú jáde yìí o. Lord Cole ní very funny. Alhaji ọmọ Karamo backup ó ní you won't fall down inshallah Ọpẹ́ Federal my love. Báwọn kan bí wọ́n ṣe ń support TAYE currency bẹ́ẹ̀ làwọn kan náà tún gbé sàǹdákátà fún òun náà. Adékúnlé náà Jim substitute ní this Ọpẹ́ Federal have sense he knows how to table matter. Abimbola 1811 ó ní Ọlọ́run gbọ́ is too selfish and desperate that's why he did not want connection between Pasuma and 32 he knows the sabi sing. Ṣé lóòótọ́ ni nǹkan tí Adébímbọ́lá sọ yìí? Fákúnlé ọmọdọ̀ àgbà ní Ọpẹ́ Federal know wetin him dey talk. Nǹkan bẹ́ o lágbolé Fújì kan ṣẹlẹ̀ ń bẹ́ o. Ẹ tún wá gbọ́ Sanusi Idris Abiodun ní you know Pasuma you know the better road be that eré o. Adéyẹmí Starboy ní true talk my brother. Kàfáyà Tàníkẹ́ ó ní ẹ̀yin náà bí ọmọ. Ẹ̀sìn túmọ̀ ní cover boss. Prince Túndé pẹ̀lú Ọlọ́run gbogbo nǹkan tí Ọpẹ́ Àkànbí bá achieve ní ẹ̀yìn currency ló máa padà ẹ̀yìn wa eléyìí ò dá tó. Rí jù bẹ́ẹ̀ lọ náà lórí àwọn messages tá ti rí táwọn èèyàn tó fi ẹ̀hónú wọn hàn nígbà tí wọ́n gbọ́ fọ́nrán Ọpẹ́ Federal. Ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí ẹ̀yin náà ju ti yín síbẹ̀. Drop comment and remember to like, share, follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà WhatsApp number page.